Bismillah, walhamdulillah, wa salatu wa salam ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Mo dájú ìbéèrè mi kọ gbogbo ẹ̀yin Aborisa nílẹ̀ Yorùbá. Ìbéèrè yìí sì ń retí ìdáhùn, ń retí èsì. Torí ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo ṣe fídíò kan tí mo ní Iṣẹṣe làgbà. Iṣẹṣe làgbà lódodo yẹn sì gbọdọ̀ gbà bẹ́ẹ̀. Àmọ́ òun làgbà orí burúkú. Làgbà sí ètò, làgbà sí èrí, làgbà ìní bọ́lọ̀ ọba pàdé dáadáa bí yẹn bá tán lórí ẹ̀. Tó bá jẹ́ pé n tẹ́ ń pè ní Iṣẹṣe fún wa nìyẹn o, tí ẹ sì fẹ́ ká gbà bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń comment. Ẹlòmíì ní torí Ọlọ́run yín ẹ sì pèsè àjòjì, ẹ sì fẹ́ gbígbà tilẹ̀ bàbá yín jẹ́ mọ̀ ní dáadáa là ń fẹ́ fún yín, là fi ń tàn mọ́lẹ̀ sí pé Iṣẹṣe làgbà, gbogbo n tẹ́ ń pè ní Iṣẹṣe fún wa kò sóríire ń bẹ̀ rárá. Ọmọkùnrin kan òpùrọ́ bá kan báyìí, àparọ́ gba ìyẹn ẹni táwọn yóò tẹ̀tí mọ̀ pé ó tiẹ̀ wà lórí mídíà mọ́ tẹ́lẹ̀ torí pé ó parọ́ tó lágbà kan tí wọ́n lọ bá bẹ̀bẹ̀ kí wọ́n yá fi kí wọ́n forí jẹun. Ìgbà tó wá rí pé mo sọ̀rọ̀ nípa Iṣẹṣe yẹn ló bá padà lọ sọ̀rọ̀ lórí ẹ̀, òun náà ṣe rọ́dún nìyẹn o, gbogbo wóró ẹ̀. Àmọ́ lẹ́yìn ọdún yìí èyí máa tẹ̀síwájú níbi ìyẹn. Definition tó padà mú wá ó define pa kí ní jẹ́ Iṣẹṣe. Nítawà náà mọ̀ sí náà ni wọ́n náà tó padà sọ. A ní kò sí dáadáa ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ní tí wọ́n jáwọn Aborisa lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà táwọn Aborisa kan bẹ̀rẹ̀ sí máa fẹnu tábà sátá ẹ̀sìn wa, wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn àfáà lódìlódì. Àwọn míì lérò pé bí ní gbàgbà ti gbé gbẹ́ ni ẹ̀yin àfáà náà kẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀, àwọn àfáà bẹ̀rẹ̀ sí búra wọn. Gbogbo ń táàfáà kan bá sọ, táàfáà kan bá jáde pé ní tí lágbájá wí kódà o, ẹni ó kọ́rọ̀ ẹ̀jẹ̀ èyí tó bá ti forí sọ síríkù ní gbogbo tí Ìsìlámù bá ní ọ̀dà àǹfààní má ṣe lọ jẹ́ fún gbogbo àwọn ọmọ ẹ̀dá. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tán bá padà wá búra wọn o bóyá àfáà kan ẹlòmíì padà lè ṣe kọjá àlà ẹ̀sìn wa kọ́ran ní yìí tó jogún lé bàbá ènìyàn. Àmọ́ gbogbo pé àfáà kan sọ̀rọ̀ kan ẹgbọ́n tó wí ọ̀rọ̀ síríkù ní ẹni kókó jẹ́ ẹni kó sọ fún òun wíwẹ̀ mọ́ ẹni kó ṣàtúnṣe ẹ̀ tẹ́ bá wo tí ń bẹ lábẹ́ ẹ̀. Èmi síríkù ní kọ́ńbẹ́lẹ̀ pẹ̀lú Ọlọ́run, èmi wá ń bẹ méjèèjì ló kópọ̀ bí tí ń jẹ́ síríkù pẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ náà ló tún jẹ́ pé yóò tún jẹ́ ìpalára fọ́mọlàkejì. Ok, àwọn èèyàn wá ṣàlàyé lórí pé kẹ́nìkan wá sọ̀rọ̀ kan tí ọ̀dà, kẹ́nìkan wá jáde lé lórí pé nítorí yìí ọ̀dà. Àwọn èèyàn lérò pé àwọn afáǹbára wọn jà, àǹfààní ni wọ́n wá fìmí àti lápèjúwe káàfáà kan jáde nísìnyí àbí kó tiẹ̀ kọ́ lórí péjì bí wọ́n ti máa ṣe pé olúgbòhùn tó múnádóko, àfọ̀ṣẹ tó dájú, àmúdó tó lálàáfíà tó yanrantí. Ní fi wọ́n lọ́rùn lè bá ti ń sọ tẹ́lẹ̀ akọ tìlẹ̀ jáde pé ẹgbọ́n tó wí ẹgbọ́n tó kọ. Ṣé mùsùlùmí sì lélẹ́yìí? Kí ló bí à ń fa láàfíà ni? Islam ẹ̀sìn àlàáfíà ni. Ok, ẹ̀yin Aborisa tí ń retí èsì lórí ìbéèrè mi, tẹ́nìkan bá kọ nínú gbogbo àwọn tẹ́ẹ̀jọ gbà pé oníṣẹ̀ṣe lélẹ́yìí, tẹ́nìkan bá wá kọ lórí péjì àbótẹ̀ sí fídíò pé olúgbòhùn tó múnádóko, àfọ̀ṣẹ tọ́nàṣẹ́jáko, àmúdó àfàìló, àmúdó tó múnádóko, tẹ́nìkan bá kọ sẹ́jáde kẹ́kọ́ rọ́dùn fún kẹ́yìn ní ọ̀sọ̀ pé nítorí yìí ọ̀dá kókó jẹ́ ẹ máa kí kú sẹ́ni pé ọmọ àwọn àgbàlagbà nù Ìṣẹṣe ò ní bàjẹ́ ti tóbi rí Ọlọ́run. Ókè, olúgbòhùn báwa bá wá jáde ta ní olúgbòhùn báwo eléyìí takẹ̀sìn wà ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ní ẹlẹ́mọ̀ lérò pé àwọn àfáà wọ́n sì ń búra wọn tí yín là ń jà fún tí gbogbo wa à ń fi àlàáfíà torí pé olúgbòhùn ségi oko lẹ́lò fún ẹranko lẹ́fẹ́ lò fún ṣe bí èèyàn bíi tiwa náà ní kí ní tọ̀ ń ṣe kí ló dà yín pọ̀. Ẹni tẹ́ bá fẹ́ lo àfọ̀ṣẹ fún ìgbẹ́lẹ̀ ní ẹni tẹ́ fẹ́ gbé ẹranko sọ̀rọ̀ ìgbé èèyàn náà lẹ́fẹ́ lò fún ẹni tí nǹkan bá ń bẹ lọ́wọ́ ẹ fẹ́ gbà ní túláàsì, ẹni tẹ́ ṣiṣẹ́ sí lọ́wọ́ ẹ fẹ́ gbà ní túláàsì. Àfọ̀ṣẹ tẹ́nìkan bá jáde nínú yín torí pé ní tẹ́ ń pè ní Ìṣẹṣe fún wa mo fẹ́ ká máa mú wa lọ́kọ̀ọ̀kan lẹ́sẹẹsẹ kẹ̀tẹ̀ kọ́kọ́ yẹn dúró eléyìí náà bẹ́ẹ̀ nìkan bá jáde tí bá ń polú àfọ̀ṣẹ tí bá ń polú olúgbòhùn gbogbo ń tọ́ dọmọ bẹ́ẹ̀ tí ń tọ́ bá tó wá ní àmúdó tó múnádóko, àmúdó obìnrin tó bá sọ̀rọ̀ ni àbí tí ò tẹ̀ bá sọ̀rọ̀ ni èyí tó bá sọ̀rọ̀ tó ní rísì kan sí kejì pé anímì ọgbà irú yín ẹ̀wé yín ti rí máyín lẹ́nu ni ẹ wá fẹ́ lo àmúdó kẹfì dáṣẹ̀ rí àfún pé agbára ń bẹ. Agbára yẹn ẹni tó bá dánrú ẹ̀wò tó bá jẹ́ pé ń tẹ́ jogún bá lọ́dọ̀ àwọn àgbàlagbà yín tẹ́ pé láwọn bàbá jọ wọn àná tí wọ́n ti lọ òun làwọn náà wá dánwò obìnrin tó bá wù wọ́n ni wọ́n lè kiri ẹ̀ sẹ́ni eré ni wọ́n sẹ́ni àdúrà nírú wọn tẹ́ bá wá lò tẹ́ ní lọ́wọ́ ká tó máa wá tẹ̀síwájú níbi ata
gbogbo tí Yorùbá fi ń sagbára tẹ́ ń rò pé mo fẹ́ bi yín léèrè Olúgbòhùn talẹ̀ ń lò fún sẹ́ẹ̀sì rọ́dù fún tẹ́nìkan bá jáde rọ́dù ni pé sẹ́ẹ̀kọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu padà Olúgbòhùn yóò sí lára àṣẹ̀ṣe àfọ̀ṣẹ yóò sí lára àṣẹ̀ṣe àmúdó yìí ìṣẹ̀ṣe kọ́hún ẹ̀yìn ẹ̀nà ẹ̀dí àmọ́ ìṣẹ̀ṣe takò gbogbo níta wọn wí tí mùsùlùmí bá jáde tí bá wọn kó rọ́dù tí bá wọn kó ọ̀rọ̀ dà sẹ́nìkan lẹ́nu tó ń polówó Olúgbòhùn àfọ̀ṣẹ tèmi àti talẹ́ntọ̀ òun fẹ́ tún sí ọmọ pọ̀ mbẹ́ nú ẹ̀ ọmọ pé gbogbo rògbòdìyàn àwọn àfáà lórí mídíà pé yín tó wí ọ̀dà èmi rẹ ni wọ́n ń jà fún àlàáfíà bá ti jọ máa bẹ dáadáa ìyẹn ló bí o Islam ẹ̀sìn àlàáfíà ni àlàáfíà yẹn gbogbo ẹni tí bá ń fojú òun yẹn pé àwọn ìgbàfà ìkábá ti sọ̀rọ̀ ẹ mọ́ ìyẹn fọ̀rọ̀ tí ẹlẹ́ yẹn sọ ti yín rárá bí èèyàn bá ní jẹ́ mùsùlùmí nípìnlẹ̀ òní ọmọ sí tiẹ̀ lọ Ọlọ́run náà ti yàn náà pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìrí ànábì sallallahu alaihi wasallam lè fọ̀nà mẹ́nìkan ẹni tá a lè fọ̀nà mà lábọ̀rìṣà tí ń polú ẹbọ rẹ̀ nípìnlẹ̀ pé ẹlẹ́bọ ló ń wà àbọ̀rìṣà làwọn òbẹ́ tí máa ń wí ní gbógun ti àmọ́ wí tiwa náà ní torí pé àjọ ní freedom nílùú yìí ní kálukú lè ṣe ń tó wù àmọ́ èyí tó bá fẹ́ jẹ́ palára fún wa láàmú pa àwọn èèyàn wá sákèésí pé eré ire kọ́ ẹ má bá wọn ra ọjọ́ òfò ni àmì tí bá wọn kílèmù pé mùsùlùmí lòun èèyàn gbé láwà ní wérí mídíà ìwọ̀n ń polówó pé ilé yìí náà rẹ̀ ẹ̀sìn ni tá a sì mọ̀ pé ẹ̀sìn wa kọ́ declare àbí tó bá wà jí ó yí àwọn èèyàn pé mùsùlùmí kọ́ ni ó àwọn àrí oníjà àmọ́ kọ́ máa wá jẹ́ pé nínú àwọn oníṣẹ̀ṣe abọ̀rìṣà olùṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni ó pẹ̀lú láwà nílé rí kọ́ máa claim pé mùsùlùmí ni ó ní fira wa lọ́rùn lẹ̀ yín abọ̀rìṣà ìbéèrè yìí ń retí èsì mò ń retí ẹ̀ o ọmọkùnrin òpùrọ̀ òun agbádọ́ bá yẹn ẹni táyé àwọn táwọn èèyàn mọ̀ pọ̀ ń bẹ lórí mídíà mọ́ dákun èmi rẹ bí n bá fẹ́ fèsì lẹ́yìn ọdún yìí wọ́n kí mo fẹ́ dájú ọ̀rọ̀ kan gbogbo ẹ̀yin abọ̀rìṣà ní kọ́ máa jó yín la àmọ́ tá à ń sọ bẹ́ẹ̀ bá di tí mo tẹ̀ bàtà àwọn oníjàlàbí jálàbí bẹ́ẹ̀ yín ọmọdé nǹkan mi lọ ni ibi tẹ́rí burúkú pin sí nìyẹn o ọjà àdánù ọjà òfò ní bẹ́ẹ̀nù ẹ̀ tó kún kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.